olórí aládé fẹ́ sọ̀rọ̀. ẹ ṣe kábíyèsí o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣe ẹ̀kú àdúró tì mí wọ́n ní wọ́n lé ọba wọn ọba ìlú débẹ̀. Ọlọ́run Olódùmarè òun ni ó ní gbogbo nǹkan lọ́wọ́. Inú mi dùn, ayọ̀ mi kún, orí mi wú púpọ̀. Ó dàbí ẹni pé gbogbo ayé tí wọ́n á sọ di àṣà fún mi pé tó bá ti dago 12 mo kọ́kọ́ fẹ́ sá mọ́ gbogbo ìrànlọ́wọ́. Mo wo wájú mo rí èèyàn, mo wo ẹ̀yìn mo rí èèyàn, mo wo ọ̀tún mo rí èèyàn, mo wo òsì mo rí èèyàn, orí mi wú. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìpinnu tí mo tún wá ṣe ní ọdún tuntun tí Ọlọ́run Olódùmarè dá mi sílẹ̀ ayé ni pé títí ayérayé gbogbo nǹkan tí mo ní máa fi máa ṣe ọmọ ẹ̀dá lóore ni. Àwọn kan wọ́n mú orúkọ Ọọ̀ni adìyẹ àti gbogbo àwọn tó sọmọ lára wọ́n á lò ní ọ̀nà tó tọ́ wọ́n dẹ̀ máa ṣòro. Bẹ́ẹ̀ni àwọn ẹlòmíì á mú wọ́n á lò ní ọ̀nà tí ò tọ́ gbogbo ayé á mọ̀ wọ́n torí pé ẹnu agúnbàjẹ́ òlódó ẹnu wọn ni odó ṣùgbọ́n wọn ò mọ̀ pé ń fún mi lágbára sí i. Aláṣẹ ọdún pàpà kábíyèsí àdì bẹ́ẹ̀ kò lè yé wọn. Bẹ́ẹ̀ ni kò yé wọn. Ti iṣẹ́ tí Ọlọ́run wọn. Torí Ọlọ́run ló dá ire ló dá ibi. Ọ̀pọ̀lọpọ̀ mọ ìtumọ̀ ẹ̀jẹ̀ yìí. Orí ọ̀fẹ́ lè mí rígbà o. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ gbọ́ wọn padà sẹ́yìn díẹ̀. Orí ọ̀fẹ́ láti mọ ìtẹ́ tí mi gbọ́ jókòó lé lórí. Ìtẹ́ tí mo jókòó lé lórí mi ò gbọ́dọ̀ yájú sí i. Mi ò gbọ́dọ̀ yájú, mi ò gbọ́dọ̀ ṣàṣemáṣe lórí ìtẹ́ náà. Ìtẹ́ tí Olódùmarè kan sọ fúnra ẹ̀ kọ́kọ́ dání. Bákan méjì ló máa ń ṣe lórí ìtẹ́ yìí, kò yé àwọn èèyàn. Kò dẹ̀ lè yé wọn. Ìtẹ́ yìí àdìmúlà. Àwọn ẹlòmíì wọn kì í ṣe pé mẹ́ta ló pín sí o, àdìmúlà. Àwọn kan wọn farabalẹ̀ wọn á dì í. Àwọn yẹn ló nírìkìṣí. Àwọn yẹn ní ìlú agúnbàjẹ́ wọn. Wọ́n bá dì báyìí, wọ́n di ìrìkìṣí. Wọ́n á sọ ọ̀rọ̀ tí ò ṣojú wọn. Wọ́n láwọn àti ẹ̀tẹ̀lé mi lọ níbi tí mo sùn sí oríṣiríṣi ọ̀ní o. Wọ́n máa gbọ́ fún mi lágbára sí i. Mo sọ fún yín lónìí wípé agbára ló fún mi sí i. Kọ́ máa dàkẹ́ o, kọ́ ṣà máa di ṣá lọ. Kọ́ máa di lọ. Ṣé rí téèyàn míì bá dì í, ẹlòmíì àwa gbé àwa mú.
tó bá ti mú báyìí tó bá mú báyìí bóyá kó mú kó fi là ní àbí ìdàkejì. Máa mú dáadáa. Ìtumọ̀ ọ̀tẹ́ ní ẹ o kò sẹ́ni tó fi inú mímọ́ báyìí tẹ́ ìṣe tí ò ṣòro láyé. Kò sí ẹni náà láyé láti ìgbà tí aláyé ti dáyé ni o ni Ọlọ́run Olódùmarè ti ti ka ẹ̀dá ìtẹ́ àdìmúlà. Ṣùgbọ́n àwọn onídàkejì náà àwọn ló máa ń pè ní múlùdùn máyédùn ṣùgbọ́n wọn mọ̀ pé wọ́n ń ba ayé ara wọn jẹ́ wọn mọ̀ túmọ̀ tẹ́ yìí ẹnu wọn dẹ̀ fi ń pe Olódùmarè ìtẹ́ tí olóòdù ti mú àrè ó lè tẹ́fẹ̀ẹ́ yìí ibi tó ti ń dé àrè kò ju fẹ́ lọ ètò ń jẹ́ kàyéfì ló ń jẹ́ àrè fúnra wọn tó bá ti gún ìgúngún wọn tán wọ́n á tún máa pe Ọlọ́run tó ń jẹ́ Olódùmarè torí di èyí èmi wá fi ń dá yín lójú pé ẹ̀yin tẹ́ di ìtẹ́ ìmú fún rere ẹ máa là ń di ẹ̀. Ẹ wò mí dáadáa o. Ẹ wò mí dáadáa o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ni o. Àná dúpẹ́ lọ́wọ́ yín sà. Mo lè má ti kàn yín lára ní ìkọ̀ọ̀kan òjì. Mo fún dá yín lójú. Pé kò sú mi kò rẹ̀ mí o. Mo wá sí ọmọ nìyàn lórí tẹ̀lé. Mi ò dẹ̀ ní sí ní tí gbogbo wa fi máa ṣe mi. Ibi tá a wà yìí, àwọn kan wà bí fún dáadáa. Àwọn kan wà bí fún dáadáa. Àwọn kan oríṣiríṣi náà wà. Mo mọ̀ wọ́n o. Tí ọ̀pọ̀lọ́ bá ti dé bí ìlú. Àṣìṣe náà máa wá káàkiri. Kò sí ẹ̀dá láyé tó kọjá àṣìṣe. Mo wá ń fi ọjọ́ tí ìyá mi da èké sí mi lórí ọjọ́ ìpè mo fi ń sùn fún gbogbo yín. Ìjẹ́ àdìmúlà tẹ wá yìí máa ṣòrí ẹ̀bẹ̀. Gbogbo ẹ̀yin tó fẹ́ mi sí rere rere ló máa bá wọn lọ. Àṣẹ ni tó fẹ́ o. Nítorí pé ọmọdé fẹ́ ò gbéná kárí. Àgbààgbà fẹ́ wọn ò ṣoṣo káwọ́ já fẹ́. Tí a mọ̀ sí ọjà ìdìbò mẹ́ta. Ọba náà tọ́ lórúkọ ìwọ́n tá à ń pè àṣẹ. Àgùntàn olóbíyèyé ẹ̀. Wọ́n gbárajọ àwọn ọmọ Oòduà. Wọ́n ní ibo ni àwọn máa pa àgbò tí Oòduà rọ̀ pẹ̀lú ẹ̀ sí. Àrólé Oòduà ló ń yọ. Nítorí pé wọ́n fẹ́ kí gbogbo nǹkan ìní bàbá wọn. Wọ́n ní ta ni kí wọ́n gbé orí fún wọn ní kó gbé fún Ẹ̀gbá ọmọ Aláké. Títí dọ̀la ẹ̀yin náà mọ tó ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn ẹ̀jẹ̀ ká fi sílẹ̀. Wọ́n ní ta ni kí wọ́n gbé ìbò fún wọn ní kó gbé fún ọmọ Ìjẹ̀bú. Ogun ògàn ń dà. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ ṣe Ìjẹ̀bú o. Ọmọ awúre fàṣẹ gbà. Bó ṣe ṣe pé wọ́n ní ẹ́ o. Wọ́n ní
àṣẹ tó wà lẹ́nu níta gbìn wọ́n ní ta ni kan gbé fún wọ́n ní olúfẹ̀ ni kan gbé fún wọ́n ní ibo ni olúfẹ̀ máa fi sí wọ́n ní ibo ló tún yẹ kó fi sí olórí àwọn ló máa fi sí àṣẹ tí wọ́n fún olúfẹ̀ níjọ́ kìíní àná ó wà lórí ahọ́n ó sì wà ń bẹ̀ dí sí òun àṣẹ náà ni mo fi ń ṣàdúrà fún ẹ ló fọjọ́ ọlọ́jọ́ bẹ́ẹ̀ ṣe ń fẹ́ mi sí rere ló máa bá yín o àwọn onídàkejì tó wà ń bí náà bẹ́ẹ̀ náà lọ sọ. Àwọn tó bá fẹ́ ṣe mọ̀ pé wèrè dùn wò kò ṣe bí wọn. Ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè ẹ jẹ́ kó ronú pa ìwà. Ṣùgbọ́n gbogbo yín tẹ̀ ń bá mi yọ̀ lé ní ẹ lọ kọ́ sílẹ̀ o. Ìtẹ́ àdìmúlà yìí ẹ máa là sílẹ̀. Orí ìtẹ́ àdìmúlà yìí àṣẹ ló fi dé o. Àṣẹ òrò lórí. Àṣẹ. Orí ìtẹ́ àdìmúlà yìí ẹ máa là sówó. Ẹ máa là sí àlàáfíà. Ẹ máa là sí àìkúbalẹ̀ ọ̀rọ̀. Gbogbo ayé ò ní mú fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òṣì. Ọmọlúwàbí ni ẹ́. O fọjọ́ kan yọ mí lẹ́nu rí. O gbọ́ ju àwọn àgbàlagbà míì tó ti dáyé tipẹ́tipẹ́ lọ. Mo ń fi ọjọ́ òní dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òṣì pàtàkì. Àwọn náà gba gbogbo olùfẹ́ san nínú orí díẹ̀. Mo ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní olórí. Ẹ ṣe kábíyèsí o. Báwo ló ṣe fẹ̀ sí capacity wa o?